pàṣẹrí àlọ nílẹ̀ Yorùbá ẹ̀yin tí Akede ẹ jájọ wo fídíò àfáà tí wọ́n tàgì Akede sí. ìṣòro mi fún ẹ̀yin dẹ́ sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan náà fẹ́ ṣe Sẹ̀ríà council ẹ wálé ẹ gbọ́dọ̀ gbọ́ pọ̀ ìyàrá yàrá. ẹ̀yin brothers ẹ sọ pé orí yín ti burú ẹ máa lọ sílé ògbó látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín ó yín ti burú lọ́rùn yín. àwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo Sẹ̀ríà lọ lórí a fẹ́ lo Sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà káàjọ kan níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìmọ̀ dáadáa wípé kódà tí Yorùbá bá ya Sẹ̀ríà tẹ wúrun àbẹ̀rẹ̀ wọ́n náà ṣe tẹ̀lé wọ́n náà ní customary court òfin tí ògùnláka yìí bá gbé kalẹ̀ àti ìfúláàlú ẹlẹ́wọ̀n ló bẹ́ẹ̀ lórí ìlú burú ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n lọ́ọ̀jì Muslim Sẹ̀ríà council lábẹ́ lọ́ọ̀jì tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ́ọ̀rì lọ́ọ̀jì ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà kan draft lẹ́tà kan ìpọlọ́pàá sí ẹgbẹ̀wọ̀ àwọn ẹ bá wá ń gbà tọ́lọ́pàá ọ̀bá lè gbà mú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mi tó wà pa dáadáa ẹ lọ lọ́ọ̀jì ẹ sì máa retí lọ́sùn Sẹ̀ríà council Ọ̀ṣun state Sẹ̀ríà council àbáwọn ọ̀rọ̀ ìrọ̀lẹ́wò tí a náà ọ̀ ń bọ̀ ẹ̀rọ gbọ́dọ̀ pàṣẹ wa wọ́n náà lọ́ọ́ jíjẹ kéde tí ẹ̀rọ pé èsù láàlú àtòkù lákàáyé ẹ̀kọ́ susan àwọn náà fẹ́ẹ́ lọ́ọ̀tì lọ́ọ̀ jẹ́ lọ́wọ́ lò. ṣe rí ẹ̀yin tí Akede ẹ jọ̀ọ́ ẹ má máa tàgì Akede sáwọn fídíò kankan àwọn fídíò tó bá ti ní làákàyè tó jẹ́ wípé àwọn ọ̀rọ̀ tó sọnù ẹ̀ kò bá dédé làákàyè mu ẹ jọ̀ọ́ ẹ má máa tàgì Akede ó ṣe ó dàbí pé ṣe lẹ́ ń wá Akede ńlẹ̀ kó o ṣe gbogbo ọ̀rọ̀ tí èèyàn kan tó bá pè rẹ̀ láàfà lẹ́ lè tàgì Akede sí ẹlòmíì wà bóyá kọjú lélẹ́yìí bọ́ ọpọlọ rẹ̀ kó kọjú sẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ lẹ́nu tàgì Akede sí ẹjọ́ ọpọlọ ó gbọ̀nà Ìbàdàn òun fà rẹ̀ gbọ̀nà Èkó ẹ má máa tàgì Akede sí irú àwọn fídíò bẹ́ẹ̀ mi ò ní kankan láti sọ pẹ̀lú ẹni yìí tó ayé pé bóyá ẹni ìmọ̀ kan tó ń sọ lóòótọ́ ni kò ní release fídíò yìí èèyàn tó bá ní ọpọlọ èèyàn tó bá ní dèdè làákàyè kò ní máa sọ̀rọ̀ báyìí ó wà ń lẹ̀ onílẹ̀ ókè ó wá gbẹ́sìn ìwá láti bòmí òun ló fẹ́ practice ẹ̀ nílẹ̀ tó ń ṣe ibi tó ti mẹ́sìn wá òun máa sọ wípé kọ́tọ́ ẹgbà ẹ̀dẹ̀ ń sọ pé kí Akede sọ̀rọ̀ sí ẹjọ́ ẹ̀yin tí Akede ẹ̀ ń fi ojú Akede ra rere léyìí ẹ̀ ló ń tàgì mi sí irú àfa báyìí. ajá lè wa ó lọ́pọ̀lọ́ ju ọ̀rọ̀ tẹ́ni ìsọnú fídíò ẹ̀ ajá lè wa kò lè sọ irú ọ̀rọ̀ báyìí torí tájá lè wa bá lọ sílé òbòmí kò ní sọ wípé gbogbo ayé tóun jẹ nílé wa kọ́ lọ máa fún jẹ nílé ibòmí torí ajá ní làákàyè ju ẹlòmíì lọ so tẹ bá fẹ́ tàgì Akede ẹ tàgì mi sórí fídíò tó jẹ́ wípé ó máa easy fún mi láti tètè jẹ́ kí ẹni ẹ tètè mọ̀ wípé nǹkan tẹ́ ẹ̀ sọ ní fídíò kò tọ̀nà o kò ń ṣerú èèyàn báyìí wọn ò tí ì bẹ̀rẹ̀ Sàríà lọ wọn ti ń fọ́ọ̀mù jàgídíjàgan lórí social media ṣerú èèyàn bẹ́ẹ̀ lẹ́fẹ́ jẹ́ kí Akede wa máa bá sọ̀rọ̀ ẹ̀yin tí Akede ẹ jẹun lọ́sẹ̀ ẹ̀ ṣòro jàre kéèyàn wò báyìí kọ́pọ̀ lórí ẹ̀ kọjú sẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ lẹ́tọ́ kí Akede wa máa bá sọ̀rọ̀ ẹ̀yin tí Akede ó dábọ̀.